ààrẹ 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 orí mi máa jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ààrẹ ààrẹ orí mi máa jẹ́ Ààrẹ fọ̀nà Kakanfò sí o ẹ máa fọ̀nà tẹ bá pẹ́ Gani lára ẹ láti fọ̀nà Kakanfò sí fọ̀nà Kakanfò ẹ láti fọ̀nà Kakanfò Ọ̀nà Kakanfò Ààrẹ Gani wọ́n pẹ́ wọ́n ló yẹ lọ́nà Kakanfò. Mo kí àwọn Gba'Aare ní tí wọ́n lọ́wọ́ ara wọn àti àsìkò wọn láti gbé Ààrẹ Níyì. Èmi nìkan kọ́ lẹ gbé ní ìní ọjọ́ tèmi. Ìṣẹ̀dá Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ gbé níyì. Mo dẹ̀ fi àsìkò yìí súre fún yín látẹnu ìní lọ. Owó àwa yín kàn, owó àwa yín rí, ọlà àwa yín rí, ìgbéga àwa yín rí. Gbogbo tí ń jà yín láti tọ́tọ́ ti bí lónìí ìṣẹ̀dá Ààrẹ Ọ̀nà Kakanfò àgbà wọlé. Àwa a ti ń tẹ̀lé Ààrẹ Gani Adams ó tójọ́ mẹ́ta díẹ̀ nígbà tó jẹ́ pé ẹnìkan kan ò tiẹ̀ mọ̀ wọ́n láti wo ìṣesí wọn gbogbo ìgbà tí wọ́n fi arrest wọn tán wá wọn gbà yẹn. Àwa rí i pé nǹkan tí bàbá Gani Adams tí wọ́n ń jà fún òun náà ni ẹ̀tọ́ ọmọ Yorùbá. Nígbà tí wọ́n wá fi wọ́n ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò àwa wò pé ó jẹ́ kí a gbé Ààrẹ Níyì òun ló fa ètò yìí. Ó di dandan ká gbé Ààrẹ Níyì torí tá a bá pè láàrẹ olórí ni ó di dandan kí gbogbo agbá Ààrẹ Níyì torí ẹlẹ́mi náà ṣe wá láti gbá Ààrẹ Níyì. Àwọn àgbà ni wọ́n bọ̀ wọ́n lẹ́ni ọmọ yìí wúrà láta fún tá a bá mú góòlù tá a só mẹ́lẹ́dẹ̀ lọ́rùn nínú rẹ̀ ní ọmọ gbé lọ. Ààrẹ Ọ̀nà Kakanfò kì í ṣe wípé bóyá ojúṣàájú kì í ṣe pé ẹ dìbò fún kì í ṣe pé kínní wọ́n wò wípé ó tó bẹ́ẹ̀ ó yẹ bẹ́ẹ̀ ó yẹ kó lè jẹ́ òun náà ni wọ́n fi jẹ́ ni àwa náà gbogbo wa náà tó fa irú Gba'Aare Níyì tòní náà ni wípé amọ̀pọ̀ tó bẹ́ẹ̀ ó yẹ bẹ́ẹ̀ òun náà ni wọ́n fi ṣe ètò yìí fún lọ́jọ́ tòní. Kò sí ohun tí Ààrẹ Ọ̀nà Kakanfò tó wà fún ọ̀pọ̀lọpọ̀ ti rò pé bóyá kàn jagun àmọ́ kì í ṣe pé ká jagun nìkan nílẹ̀ Yorùbá a gbọ́dọ̀ mọ bí àṣà àti ìṣe wa tí ò ṣe ní parun ara àwọn ọṣẹ́ tó gbà nìyẹn tó dẹ̀ ti ń ṣe. Ìṣẹ̀ṣe làgbà o káwọn ọmọ ilẹ̀ Yorùbá gbogbo lọ́balọ́ba níjòyè níjòyè gbogbo àwọn ọmọ wa kó má fi ìṣẹ̀ṣe sílẹ̀. Kì í ṣe wípé oyè yẹn ló ń pa wọ́n wàhálà ni ṣùgbọ́n nígbà tí àsìkò wá dé wọ́n wá ní Ààrẹ Akíntọ́lá Yorùbá náà tòrò òun náà tún kú 1966 January gbà tó tún yá wọ́n tún ní Báṣọ̀run Abíọ́lá òun náà tún kú nítorí wàhálà rògbòdìyàn tó wà ní ìlú. Ìlú Èkó nígbà tó ń súre wọ́n ní èkú tó wà lórí oyè kò sẹ́kù kankan lórí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò Àràbà kò sí èkú kankan lórí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò. Àwọn nínú 14 tó ti jẹ kébì tó jẹ a rí àrídájú wípé méje nu wọ́n dàgbà wọ́n dògbò wọ́n dẹ̀ fọ́ ọ̀rọ̀ níkú ni. Kò sí èkú kankan bẹ́ẹ̀ o. Ṣé ẹ mọ̀ pé ààrẹ sọ́pọ̀ nílẹ̀ Yorùbá kan tó dúró Yorùbá tó òun náà máa sọ. Lẹ́nu gbàdúgbòjò yìí náà ará àwọn tó wá sọ wípé lẹ́yìn gbàdúgbòjò yìí náà kò gbúdọ̀ fojú kan láàfin mọ́. Ẹni tó fún ọ̀ lóyè wọ́n ní kò gbúdọ̀ fojú kan láàfin oríṣiríṣi ni wọ́n sọ. Wọ́n ní pé bí wọ́n ti fi Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n ní pé ẹgbẹ́ ṣe lóòótọ́ ni pé wọn ò gbọ́dọ̀ fojú rí bàbá wa Aláàfin Ọ̀yọ́ mọ́. Irọ́ o wọ́n lè fojú ríra wọn ò gbọ́dọ̀ gbé nílùú Ọ̀yọ́ ni wọ́n lè fojú ríra wọn tó bá ní ìṣe tó bá ń ṣe nǹkan wọ́n lè fojú ríra wọn but wọn ò gbọ́dọ̀ gbé papọ̀ ni. Torí ìgbà tí mi ò mọ ọ́fíìsì Gani Adams ìgbà tí mi ò mọ ọ́fíìsì Gani Adams ìgbà yẹn mi ò mọ pé mo ní ẹ̀tọ́ tó pọ̀ ìgbà tí mo wá mọ ọ́fíìsì Gani mi tán lẹ́tọ́ mi wá di ohun tí èmi náà wà ń jà fún ìgbà tí mi ò mọ ó di lábọ̀ kábíyèsí ìgbà tí mi ò mọ ọ́fíìsì Gani Adams ìgbà yẹn mi ò mọ pé mo ní ẹ̀tọ́ tó pọ̀ ìgbà tí mo wá mọ ọ́fíìsì Gani mi tán
Kakanfo agbádá ńláńlá ńláńlá ló yẹ lọ́balọ́ba jáde orí ẹ̀ ẹ̀wù gẹ̀rẹ̀jẹ̀ ló yẹ lóye ayọ̀ lọ́ba lóye ó tọrọ àbùkù lọ́ba bára nìkan jáde orí ẹ̀ ẹ̀wù gẹ̀rẹ̀jẹ̀ ló yẹ lóye ayọ̀ lọ́ba. Ààrẹ Gani o tòótọ́ fi o ó yá ṣeun tòótọ́ fi o kò o ẹni fojú dọ̀gbàrà o omi àgbè lọ tòótọ́ fi o kò o ẹni fojú dọ̀gbà. Jẹ́nẹ̀rálì sí o tòótọ́ fi o ààrẹ gbogbo Yorùbá tòótọ́ fi Gani o tòótọ́ fi o kò o ẹni fojú dọ̀gbàrà o omi àgbè ọmọ dúdú wa ni ẹ̀mí ọlá o òun ló ní ẹ má yẹ pẹ̀rẹ̀ ìṣẹ̀dálẹ̀ bàbá lónìí sọ pé Oòduà nìwí tọkàntọkàn o ẹni tí ń kàràbùn whenever mo dẹ̀ lè fọwọ́ sọ̀yà níbẹ̀ pọ̀mọ́ Yorùbá ni mí torí mo dúró déédéé ní tọkàntara.